آله وصحبه أجمعين ومن سار على نهجه واقتفى أثره إلى يوم الدين. أما بعد، يشرفني ويطيب لي في هذا المساء المبارك أن أرحب بشخصية إسلامية فذة وقامة دعوية مرموقة وذرع من دروع التوحيد في القارة الإفريقية وتحديدا في دولة نيجيريا. ضيفنا هذه الليلة شخصية إسلامية في خدمة الدين الإسلامي أنقذ الله على يده أعدادا غفيرة من الضلالة إلى الهدى ومن الشرك إلى التوحيد. ومن عبادة الأضرحة والأصنام إلى عبادة رب العباد سبحانه عز وجل. دعا إلى العقيدة الصحيحة في بلاده وحارب الشرك وحطم الأوثان ابتداء بالرسل والأنبياء. نرحب بضيفنا الكريم وصحبه الكرام. نرحب بهم في مهبط الوحي ومنطلق الرسالة وقبلة المسلمين مكة المكرمة. نرحب بهم في أرض الحرم المكي الشريف ومن جوار بيت الله العتيق ومقام إبراهيم والصفا والمروة وآل الصحابة والتابعين. nítòsí mọ̀kànmù Ibrahim níbi tí Zamzam tó ti sẹ́ níbi tí gbogbo tí wọ́n ń pè lóore tó dúró mọ́ Islam tọ́lọ́ ti ní kọ́sẹ́ yọ. Ardu sahabati wa salih. ilẹ̀ àwọn sọ̀hábà àwọn ọmọ akẹ́wà ní Muhammad àtàtì àkọ́tẹ́kọ́ tẹ́jẹ́ ìtẹ̀lé wọn. نسعد بوجودكم أيها الجمع المبارك في بلاد التوحيد والسنة المملكة العربية السعودية. بلاد الحرمين محمد صلى الله عليه وسلم وحفظ الله ولي أمرنا خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز وسمو ولي عهده الأمير محمد بن سلمان بن عبد العزيز. وانك الله بن سو باباوا تجوبا البركة في سعودي عربية باباوا سلمان بن عبد العزيز من كل سوء ومكروه. ẹni tọ́lọ́ ń ṣe nígbà kejì wọn tí í ṣe Muhammad ibn Salman wọ́n ti ṣàbúrú ọlọ́wọ́ bá kúrò àwọn bẹ́ẹ̀. من كل سوء ومكروه ونصر بهم الإسلام والسنة. ọlọ́wọ́ wa tó fi wọ́n ṣe àgbéga àrànṣe fún Islam ọlọ́wọ́ wa jẹ́ kí dáadáa náà túbọ̀ máa tẹ̀síwájú ọlọ́wọ́ wa jẹ́ kó káyà fún wọn. وأعز الله بهم التوحيد وأهله. ọlọ́wọ́ fi wọ́n ṣe àrànṣe fún tawhid ìṣọ̀kan ìmọ̀ ọlọ́ọ̀lọ́kan nínú ìbádà nínú ìjọkasọ̀ ìmọ̀sìn ọlọ́wọ́. حي الله ضيفنا العزيز والحضور المبارك. wọ́n náà tó kí bàbá wa ọba tèlú. ṣé ẹ rí i ní ilẹ̀ Yorùbá ohun gbogbo báyìí náà ni ọ̀rọ̀ wà fún un. Yorùbá máa ní ilẹ̀kẹ̀ mọ́jà síbí mọ́jà sọ̀hún ibìkan ni ó padà já sí o. ìlú Saudi Arabia rèé o ni wọ́n ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Olúwo wípé wọ́n bá wọn gbẹ́sìn tí wọ́n ga o ju ẹ̀sìn ìṣẹ̀ṣe ilẹ̀ bàbá tiwọn lọ. tọ́ a mọ̀ pé mo ti sọ tẹ́lẹ̀ wípé ọ̀rọ̀ ìlú Ìwó kì í ṣe òní o ọ̀rọ̀ ọ̀la ni. ẹ kú dédé àkókò yìí ẹ̀yin tiwa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí
Ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o, etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Ìlọsíwájú ilẹ̀ Yorùbá tí gbogbo wa sì ń wá kiri yìí tá à ń pè fún yìí, Elédùmarè yóò jẹ́ kí ilẹ̀ Yorùbá kó lọ síwájú o. A ní rẹ̀yìn láṣẹ Elédùmarè. Èdùmarè àwọn alálẹ̀ ilẹ̀ yìí á sì bá wa wọnú àwọn aṣáájú wa. Tẹ́lẹ̀ rí la nérò wípé òṣèlú ló ń fà wá sẹ́yìn, ṣùgbọ́n Yorùbá ti sọ wípé bí ikú ilé ò pani, tòde ò lè pani o. Ikú ilé báyìí ní ń fani lé tòde lọ́wọ́. Ṣàwárí ibi tí nǹkan ti wọ́ wá báyìí. Àwa Yorùbá wá di amúkùn. Eléyìí tó jẹ́ pé ẹrù wọ́ láti ìsàlẹ̀ wá. Yorùbá á fi gbogbo ara sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo àkókò, gbogbo ọ̀rọ̀ báyìí náà ló ní àṣàmọ̀, ló ní òwe nínú. Olúṣọlá ló kọ mi o, Oyènẹ́kàn ló kọ bàbá mi. Olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí. Ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ bá wa subscribe sórí ìkànnì yìí, ẹ dákun. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Ẹ jẹ́ ká mọ èròǹgbà yín. Ẹ share rẹ̀, ẹ jẹ́ ó délé, ẹ jẹ́ ó dóko. Ó yá, ẹ wá wo kábíyèsí ọba ilẹ̀ Yorùbá, ọba Olúwo, eléyìí tó jẹ́ pé adé tí wọ́n máa ń dé bí adé kíngì òun náà ni. Wọ́n sì ti fi hàn gbangba pé kì í ṣe adé ìṣẹ̀ǹbáyé, òun náà làwọn ń dé o. Òun náà ni wọ́n wà láàrin àwùjọ gbogbo àwọn èèyàn tó wà pẹ̀lú wọn yìí. Ni wọ́n jẹ́ ọmọ ìlú Saudi Arabia o. Eléyìí tó jẹ́ pé gbogbo wa mọ̀ wípé ìṣẹ̀ṣe tiwọn òun ni Mùsùlùmí o. Bàbá ti gbọ́ Saudi Arabia láti gbọ́ Mẹ́kà, bàbá ti gbọ́ Mẹ́kà, ibẹ̀ láti gbọ́ Mùsùlùmí o. Tá ti ríbi tó ti ṣẹ̀ wá. Ẹ wá wò wọ́n bí wọ́n ṣe pọ̀ tó yìí. Tí wọ́n rọ̀gbà yìí kábíyèsí ọba Olúwo tí wọ́n rọ̀gbà yìí wọn ká o. Tó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ ọba Olúwo gidi gan o. Wípé wọ́n ràn àwọn lọ́wọ́ láti lè jẹ́ kí ìtànkálẹ̀ àṣà wọn, kí n má pè lẹ́sìn tiwọn o, àṣà ilẹ̀ tiwọn ni o. Nítorí pé wọn ò ní nǹkan méjì yàtọ̀ sí eléyìí tó gbilẹ̀ gan lọ́dọ̀ tiwọn. Lóòótọ́, wọn a máa ní àwọn ẹ̀sìn míì ń bẹ, ṣùgbọ́n ẹ̀sìn míì ń bẹ gan, wọn ò lè kó ìdá bóyá bí ìdá méjì àbí mẹ́ta ní orílẹ̀-èdè wọn. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n bá wọn ṣe ìtànkálẹ̀ àṣà tiwọn ní ilẹ̀ Ìwó tó jẹ́ ilẹ̀ Yorùbá. Ṣé ẹ rí bí ìgbà tí gbà ló jẹ́ lójú ọmọ ilẹ̀ Yorùbá pátápátá. Ṣùgbọ́n ibi tí mò ń bọ̀rọ̀ kọ́ lọ nìyẹn o. Ibi tí mò ń bọ̀rọ̀ lọ rèé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ èdè Lárúbáwá. Èdè Lárúbáwá tí wọ́n ń sọ yìí, ṣé bí kábíyèsí ọba Olúwo ọba Abdulrasheed, wọ́n kéwu dáadáa, wọ́n sì mọ̀ túmọ̀. Kò jọ mọ túmọ̀ rẹ̀ fún wọn. Ó yẹ kí wọ́n máa fi èdè fọ̀ kọjọ máa bára wọn sọ̀rọ̀ ní èdè Lárúbáwá ni. Ṣé bí èdè Lárúbáwá ni wọ́n fi kọ Kùránù? Tá a ní rò pé bóyá èdè kan tó yàtọ̀ ni. Èdè Lárúbáwá bí èdè tiwa náà ni, oníkálukú ló ní èdè tiẹ̀. Kì í ṣe èdè kan tó yàtọ̀, kì í ṣe èdè kan tọ́lọ́hun sọ. Ọlọ́hun náà ló fi èdè tóníkálukú wa tá à ń sọ yìí ló fi ṣe alẹ́ nu. Nígbà tí Mùsùlùmí bá ti wá ka kéwú, tó ka wájú tó kẹ̀yìn, tó ti ka ìtumọ̀, ó ti jẹ́ kí èdè Lárúbáwá kó yé wọn. Wọ́n tún wá ń túmọ̀ ẹ̀ fún wọn ní o. Lédè Yorùbá, Yorùbá tẹ̀yin fẹ́ fọwọ́ rọ́tì sẹ́yìn yìí, Yorùbá tẹ̀yin fẹ́ gbátì yìí, tó wá jẹ́ wípé àwọn tí Mùsùlùmí àti tàáfà lẹ̀ wá mú lókùnkúndùn. A mà ní kí ọba kankan kó má ṣẹ̀sìn o. Ẹ má sì wá gbọ́ o. A ní kí ọba kankan kí ó má ṣe ẹ̀sìn tó fẹ́ ṣe o. Ṣùgbọ́n ká má tàbùkù bá ilẹ̀ Yorùbá. Òun náà lẹ rí àwọn àwòrán tí wọ́n fi kí wọn káàbọ̀ yìí. Lọ́ fi Lárúbáwá kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fi kí wọn káàbọ̀ yìí. Tí wọ́n tún pè wọ́n ní His Majesty. Majesty tí wọ́n jẹ yìí o. Majesty tí wọ́n ń pè lónìí o yìí o. Ilẹ̀ Yorùbá ni o. Yorùbá ló sọ wọ́n di ẹni tí wọ́n ń pè ní Majesty lénìí yìí o. Àpèrè yìí, àpèrè ìṣẹ̀ṣe ni o.
àpèrè Odùduwà ni o, àpèrè ilẹ̀ Yorùbá ni. Òun làwa wá ń bẹ̀ wọ́n pé kọ́ má tẹ̀ jẹ́ kí ìṣẹ̀ṣe wa kó tọwọ́ wọn bàjẹ́. Ẹ wá gbọ́, ọ̀nà dáa tí àwọn Saudi Arabia, tí àwọn lárúbáwá yìí tí wọn ò ní gbà ṣàkóso ní ìlú Ìwó ńgbò ó bá yá. Ogun Fúlàní làjàlájà tá àjà tán yìí o. Láti ìrandíran baba ńlá baba wa ni wọ́n ti ń jogun Fúlàní bọ̀ o. Ṣé ẹ rántí? Ọ̀yọ́ ilé, ogun Fúlàní òun ló kó wọn, ló tú Ọ̀yọ́ ilé ká o, kó tó wá di Ọ̀yọ́ Ìsẹ̀yìn o. Ogun Fúlàní ọjọ́ sí tá a jà, tá ò jà tán, òun náà la ṣe wà lẹ́nu ẹ̀ yìí ó tó jẹ́ pé àwọn Fúlàní sì ń fìtìnà ti wá o. Tọ́wọn baba ńlá baba wa, àsìkò tó jẹ́ kí wọ́n sọ̀rọ̀, àsìkò tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀, wọn ò gbé ìgbésẹ̀ o. Ẹ wá gbọ́, ṣé kì í ṣe pé oko ìparun rèé ni wọ́n ń rólẹ̀ fún ọmọ Ìwó ńgbò ó bá yá? Ṣé ẹ mọ bí wọ́n ṣe gba Ìlọrin mọ́ Kwara, bí wọ́n ṣe gbà á mọ́lẹ̀ Yorùbá lọ́wọ́ tó jẹ́ pé Emir ni wọ́n jẹ́ ń bẹ̀ dòní olónìí. Àfàìmọ̀ kó má jẹ́ pé Sultan àbí Emir ni wọ́n padà máa jẹ nílùú Ìwó o. Nítorí ńgbà tó bá yá, wọn ò ní mọ dádé mọ́ o. Láwàní ni wọ́n padà máa wé sórí àwọn lọ́ba lọ́ba nílùú Ìwó nígbà tó bá yá. Gbogbo ẹ̀yin ọmọ Ìwó, ẹ má jò sú yín, ẹ má jò rẹ̀ yín o. Mo mọ̀ wípé ní kò pẹ́ yìí ni kábíyèsí sọ̀rọ̀ kò bá kùn gbé òfin ránṣẹ́ sí àwọn kan. Ó dáa, à ń ja kábíyèsí níyàn o. Ohun tí kábíyèsí sọ, a gbọ́ o. Ó dáa, kò sí ìyọnu o. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ti Ìwó yìí, k'Elédùmarè kó wá bá wa yanjú ẹ̀ báyìí o. Ọba Abdulrasheed, bí ìgbà tó jẹ́ pé wọ́n tẹ́ pẹpẹ ìlú Ìwó síwájú àwọn lárúbáwá ní báyìí o. Àfàìmọ̀ kó má jẹ́ lárúbáwá ní ó padà wá máa pàṣẹ nílùú Ìwó nígbà tó bá yá o. Kí kábíyèsí kó pẹ́ lórí àpèrè o. Èmi yíká ọ̀tún, mo yíká òsì o. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Oyènẹ́kan ló kọ bàbá mi o. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ bá wa pín kẹ́ share rẹ̀, kẹjọ́ délé kẹjọ́ dóko. Ẹ sì fèròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Títí dìgbà tá a fi pàdé, ire àtayọ̀ àtàláfíà òun náà la fi pàdé láṣẹ Elédùmarè. Ó dàbọ̀.